ìbò Ọ̀ṣun kù sí dẹ̀dẹ̀ efcc gbẹ́sẹ̀ lé owó ìjọba Adeleke ní báǹkì. ohun tí gbogbo èèyàn ń béèrè ni pé ṣé ìjọba ààrẹ Bọ́lá Tinubu ló ń ṣe eléyìí ni àbí Adégbóyèga Oyètọ́lá tàbí àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ fún un. ohun tí gbogbo èèyàn sàn ń sọ ni pé ẹni yòówù tó bá wà nídìí àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí ìbò kù sí dẹ̀dẹ̀ yìí ọ̀tá àwọn ará ìpínlẹ̀ náà ni o. ariwo ti kọmíṣánná ọlọ́pàá tó ń mú akọ̀wé ìjọba ìpínlẹ̀ láì sọ fún gómìnà ibẹ̀ ni wọ́n pa lọ́sẹ̀ tó kọjá. èyí tó sì tún wà lórí àtẹ báyìí ni ti àwọn EFCC tí wọ́n gbẹ́sẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní báǹkì pé wọn kò gbọdọ̀ gba owó jáde níbẹ̀ mọ́. àwọn èèyàn tí wọ́n ń fìbínú sọ̀rọ̀ ń béèrè pé kí ló dé tí EFCC kò ti gbé ẹsẹ̀ lé àkáǹtì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọjọ́ yìí wá tí wọ́n bá rí i pé àwọn Adeleke ń ṣe àìdá nínú ìjọba wọn, tàbí kí ló dé tí wọn kò sì tẹsẹ̀ dúró díẹ̀ kí wọ́n dìbò tán kí wọ́n tó máa mú ẹni tí wọ́n bá fẹ́ mú kí wọ́n sì tó gbẹ́sẹ̀ lé owó ìjọba wọn. ṣé gbogbo owó tó wà nínú àkáǹtì náà ni wọ́n fẹ́ ná fún ìdìbò ni àbí wọ́n fẹ́ fi ṣe iṣẹ́ ìlú tí àwọn tí wọ́n yàn wọ́n sípò gbélé wọn lọ́wọ́? èyí tó sì burú nínú ọ̀rọ̀ yìí ni pé àwọn tí wọ́n ń ṣe léyìí fún wọn lọ́sùn kò fún ààrẹ Tinubu fúnra ẹ̀ lórúkọ rere, wọ́n ń ba orúkọ ẹ̀ jẹ́ lójoojúmọ́ ni o. bẹ́ẹ̀ ni kì í ṣe ẹgbẹ́ òṣèlú APC gan-an ni wọ́n ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí pàápàá fún un. àwọn kan tí wọ́n jókòó síbì kan tó jẹ́ tara wọn nìkan ni wọ́n mọ̀ ni, àfi bí ìgbà tí wọ́n ń digun bọ̀ láti wá jí owó wọn kó lọ́sùn. ohun táwọn aráàlú ń sọ lónìí ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2026 nígbà tí ariwo gbàgbóró pé àwọn EFCC ti gbé ẹsẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn. kò tí ì pẹ́ rárá tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí kan sáárá sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀gá ọlọ́pàá tí wọ́n gbé kúrò lọ́sùn, ìyẹn kọmíṣánná ọlọ́pàá Ibrahim Gòtán. wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ ohun tí ọ̀gá ọlọ́pàá náà ṣe kò dáa tó o, pé tó pàṣẹ kí wọ́n lọ kí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Teslim Ìgbàláyé mọ́lẹ̀ tí wọ́n sì mú un tì mọ́lé. tó jẹ́ kíákíá làwọn ọlọ́pàá ibẹ̀ sì ti kó kinní kan jọ tí wọ́n ti wá ẹ̀sùn oríṣiríṣi sí ọkùnrin náà lẹ́sẹ̀ tí wọ́n ní nítorí ohun tí àwọn ṣe lọ sílé ẹ̀ nìyẹn. nígbẹ̀yìn ló hàn pé ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ rárá, pé nítorí wọ́n lọ síbi ayẹyẹ tí àwọn INEC pè láti ṣètò ìdìbò tí àwọn aráàlú kan sì pariwo lé ọkùnrin ọlọ́pàá náà lórí nítorí àwọn ìwà kan tó ti hù tó fi hàn pé ó ń gbè sẹ́yìn àwọn ẹgbẹ́ òṣèlú kan tó sì ń hùwà bí ẹni pé àwọn Oyètọ́lá ló bẹ̀ẹ́ ní àwọn iṣẹ́ tó ń jẹ́. tí Ìgbàláyé wá rẹ́rìn níbi ayẹyẹ náà tí wọ́n ti pariwo lé e lórí, ohun tó jẹ́ kí wọ́n lọ mú nìyẹn. ẹni tó jẹ́ kí gbogbo ayé mọ àṣírí ọ̀rọ̀ náà ni olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Ẹgbẹ́dùn tó ń fúnra ẹ̀ wà níbẹ̀. òun ló sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún Gòtán ló ti bẹ̀rẹ̀ sí í fi fóònù pe àwọn ọmọọṣẹ́ ẹ̀ káàkiri. ó ní nígbà tí òun ti rí bó ti ń ṣe lòun ti sọ fún akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà pé wọn ò ní pẹ́ wá gbé o. pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà sì rí nítorí kò pẹ́ rárá lẹ́yìn náà tí wọ́n fi pè é lórí tẹlifóònù pé àwọn ọlọ́pàá ti wá délé wọn ò bá a, pé kó fojú kan àwọn ní kíákíá tí wọ́n sì padà mú un lọ́jọ́ kan náà tí wọ́n sì tì í mọ́lé. àmọ́ ohun tí ààrẹ Tinubu ṣe lórí ọ̀rọ̀ náà tó ju àwọn èèyàn lójú tí wọ́n sì fi kan sára sí i ni pé lọ́jọ́ náà gan ni wọ́n yọ ọ̀gá ọlọ́pàá náà dànù kúrò lọ́sùn tí wọ́n ní kí ẹlòmíín máa gba ìṣe ẹ̀ ṣe. ohun tí àwọn èèyàn sì ń sọ ni pé tó bá jẹ́ Tinubu kò fẹ́ bẹ́ẹ̀, kódà kí ìwà ọkùnrin náà burú jù bẹ́ẹ̀ lọ, kò ní sí ẹni tí yóò gbé ọlọ́pàá náà kúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, yóò sì máa ṣe gbogbo aburú tó bá fẹ́ ṣe náà lọ ni. ìyẹn làwọn èèyàn ṣe ń sọ pé àwọn eléyìí kò ṣe ohun tí wọ́n ń ṣe yìí nítorí Tinubu, wọ́n ń ṣe nítorí ìtara wọn ni. bẹ́ẹ̀ ni àwọn ọ̀mọ̀ràn yìí náà ní kì í ṣe nítorí APC ni wọ́n ti ń ṣe é, torí tó bá jẹ́ nítorí APC ni tí wọ́n sì fẹ́ràn ẹgbẹ́ náà lóòótọ́ Adeleke yìí náà ní APC ìbá fà kalẹ̀ tí ìbá lo àkókò tiẹ̀ tán tó bá wọlé tí Tinubu náà sì ti ààrẹ ẹ̀ tán, ẹni tí àwọn bá fẹ́ yóò sì padà gbàjọba náà ní 2030, ìyẹn lẹ́yìn ọdún 4. bẹ́ẹ̀ ni gbogbo ohun tí Adeleke ní ló lò láti rí i pé kì í ṣe pé àwọn ṣe ti Tinubu nìkan, àwọn ṣe ti ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ẹgbẹ́ ààrẹ. ọmọ ẹ̀gbọ́n ẹ̀ David Adeleke tí wọ́n ń pè ní Davido, òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí torí ní ọjọ́ 25 oṣù karùn-ún 2025
òun àti ọmọ Tinubu fúnra ẹ̀ Ṣèyí jọ lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀. Ó sì dájú pé kì í ṣe ti ara ẹ̀ nìkan ló bá lọ, torí lẹ́yìn náà ní ọjọ́ kẹta oṣù kẹfà 2025 Adeleke fúnra ẹ̀ lọ sí ọ̀dọ̀ Tinubu. Òun àti ẹ̀gbọ́n ẹ̀ Adédèjì Adeleke àti Davido nǹkan náà tí ààrẹ àtìyàwó ẹ̀ sì ṣe wọ́n lálejò gbàkàgbéyan. Nígbà náà ni ariwo sì gbàlú pé Adeleke ti parí ètò láti di ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Nígbẹ̀yìn ni àṣírí oríṣiríṣi bẹ̀rẹ̀ sí tú pé Oyètọ́lá àti àwọn èèyàn ẹ̀ ni wọ́n ta Adeleke pa pé kò gbọ́dọ̀ wá sínú ẹgbẹ́ àwọn ò fẹ́, bó tilẹ̀ jẹ́ pé Tinubu ti fọwọ́ sí wíwá ẹ̀. Ohun tí àwọn Oyètọ́lá fẹ́ gbà nínú ọ̀rọ̀ náà kò tí ì yé ẹnìkan títí di àsìkò yìí, torí tó bá jẹ́ ìfẹ́ APC ni wọ́n ní lóòótọ́ wọn kò lè ta Adeleke pa. Wọn yóò ní kí ọkùnrin rí ejò kí obìnrin pa á. Bí ejò bá ti kú ṣé àbùṣe kò bùṣe ni? Ṣèbí ẹni yòówù tó bá wọlé bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọn yóò máa pè é, wọn ò ní pè ní ọmọ ẹgbẹ́ míì. Àwọn èèyàn tí wọ́n ń wo bí ọ̀rọ̀ yìí ti ń ṣí láwẹ́láwẹ́ lọ nígbà náà sọ pé ohun tí Oyètọ́lá àti àwọn èèyàn ẹ̀ fẹ́ tí wọ́n fi lé Adeleke ní APC kò lè yé ẹnì kankan o. Bóyá wọ́n fẹ́ kó wá sínú ẹgbẹ́ náà kó wá tò sẹ́yìn àwọn tó kù láti ipò gómìnà ni o, tàbí kó wá síbẹ̀ kó wá di ọmọlẹ́yìn Oyètọ́lá. Ohun tí wọ́n ń sọ nígbà náà ni pé àwọn ti wọlé ìbò, àwọn ti parí gbogbo ètò, ọwọ́ àwọn ni gbogbo agbára wà, àwọn làwọn máa wọlé. Àmọ́ nígbà tó dàbí pé ọ̀rọ̀ náà kò fẹ́ rí bí wọ́n ti rò ó sí mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí lo agbára ìjọba àpapọ̀ láti fi dẹ́rù bá àwọn Adeleke àti láti fi tipátipá gbàjọba náà lọ́wọ́ wọn. Tàbí bí àwọn èèyàn wọ̀nyí bá dá ara wọn lójú ní tòdodo, kí ni wọn yóò máa ṣe gbogbo eléyìí tí wọ́n ń ṣe yìí sí? Kódà àwọn èèyàn tí wọ́n jẹ́ ti ìjọba àpapọ̀ sọ pé Efcc kì í ṣe iṣẹ́ wọn báyìí, pé tí wọn yóò bá gbẹ́sẹ̀ lé owó tàbí dúkìá ẹnikẹ́ni, ilé ẹjọ́ ni yóò fún wọn ní irú àṣẹ bẹ́ẹ̀. Wọn yóò sì ti pààrà ilé ẹjọ́ náà títí kó tó di pé wọ́n gba àṣẹ. Àwọn ọ̀daràn tí wọ́n mú bíi Godwin Emefiele ti Central Bank of Nigeria, Abubakar Malami tó ti ṣe mínísítà fún ètò ìdájọ́ àti àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀, gbogbo dúkìá wọn tí wọ́n gbà tàbí tí wọ́n gbẹ́sẹ̀ lé, ilé ẹjọ́ ló ń pàṣẹ ẹ̀ fún wọn. Àmọ́ ní ti eléyìí EFCC kàn déédé wùyà, wọ́n sì lọ sí First Bank nílùú Òṣogbo, wọ́n sì mú ìwé lọ pé àwọn ti gbẹ́sẹ̀ lé owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, wọn ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gba kọ́bọ̀ jáde níbẹ̀. Ìtumọ̀ ọ̀rọ̀ náà kò yé ẹnìkan, nítorí àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ tí wọ́n tilẹ̀ burú, kódà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti ń bá Mákindé fa tí ò yí, EFCC kò tí ì débẹ̀ gbẹ́sẹ̀ lé owó wọn. Bẹ́ẹ̀ olè kì í jàgbà kó má ṣe lójú fìrí, bí ojú bá farabalẹ̀ yóò rí i mú dáadáa. Àdèmọ́lá Adélékè tí í ṣe gómìnà lọ́ṣun ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ jáde ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ òní yìí náà ni pé olóbó ti ta àwọn o, pé àwọn EFCC ń bọ̀ wá gbé ẹsẹ̀ lé àwọn owó àwọn tó wà ní báǹkì, wọn ò fẹ́ kíjọba òun rí owó náà o. Ṣùgbọ́n eré ni àwọn pe ọ̀rọ̀ náà, àfi bó ṣe di ọwọ́ ọ̀sán tí àwọn báǹkì náà pe àwọn ará EFCC ti wá o. Wọ́n wá pẹ̀lú lẹ́tà pé kí àwọn gbẹ́sẹ̀ lé gbogbo owó àwọn tó wà lọ́dọ̀ àwọn. Ọ̀rọ̀ náà kò sì yàtọ̀ sí ohun tí Emefiele àti àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe fún ààrẹ Tinubu yìí nígbà tó fẹ́ du ipò ààrẹ ní 2023, tí wọ́n sọ pé àwọn ń yí owó náírà padà, tí wọ́n sì mú ìnira gidi bá àwọn aráàlú tí kò sẹ́ni tó rí owó gbà jáde ní báǹkì, tí wọ́n ní wọ́n ń ṣe nítorí pé kí Tinubu má rí owó náà ni. Ọ̀rọ̀ náà le gidi nígbà náà. Ìtú tí Emefiele àti àwọn ọ̀rẹ́ ẹ̀ ní Central Bank of Nigeria pa nígbà náà nìyẹn. Ohun tó sì ṣe jẹ́ kí eléyìí ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu náà rèé, pé ṣé Tinubu tí wọ́n ṣe irú eléyìí fún yóò wá jẹ́ kí wọ́n ṣe báyìí fún ẹlòmíì láyé ìjọba tòun ni. Àti pé ìwà náà fi hàn pé àwọn tí wọ́n ń ṣe eléyìí kò ṣe é nítorí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sì hàn pé wọn kò fẹ́ràn àwọn èèyàn ibẹ̀, ìyẹn àwọn tí wọ́n ní àwọn fẹ́ ṣèjọba dáadáa lé lórí. Torí tí àwọn èèyàn tó wà nídìí eléyìí bá fẹ́ràn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun, wọn ò ní ṣe irú ohun tí wọ́n ń ṣe yìí rárá o. Ìdí sì ni pé ohun tí wọ́n ṣe náà kò ní kó wàhálà kan bá àwọn alágbára tó wà nílé ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun, àwọn tí wọ́n jẹ́ aráàlú tí yóò fẹ́ gba owó láti ọ̀dọ̀ ìjọba, owó oṣù, owó iṣẹ́, owó àtìgbàdégbà tí ìjọba máa ń ná, àti àwọn tí ìjọba ti sanwó fún tẹ́lẹ̀ kó tó di òní yìí. Bí àwọn èèyàn kan bá fẹ́ràn àwọn èèyàn lọ́ṣun, wọn ò ní ṣe báyìí dá wọn lóró pé kí wọ́n gbẹ́sẹ̀ lé owó wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ní àwọn ń lọ sí ilé ẹjọ́ báyìí ní wàrà ṣíṣà pé àwọn yóò péjọ́
láti dá ìwà ìkà àti ìdúnkookò mọ́ni tí àwọn èèyàn náà hù dúró lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí kò sí ibi tí wọ́n ti ń ṣe èyí tí wọ́n ṣe yìí. Kọmíṣánná fún ètò ìdájọ́ wọn níbẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ó ní òun ti gba àṣẹ láti ọ̀dọ̀ ìjọba àwọn láti máa lọ sílé ẹjọ́ tààrà kí àwọn sì lè wádìí ohun tó dé tí wọ́n fi gbẹ́sẹ̀ lé owó àwọn, nítorí wọn kò sọ kinní kan fún àwọn tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni wọn kò pe àwọn láti wádìí ọ̀rọ̀ lẹ́nu àwọn. Àmọ́ ọ̀rọ̀ tí gómìnà Adeleke fúnra ẹ̀ sọ ló kó gbogbo èèyàn lọ́kàn sókè, tí wọ́n sì ń retí ohun tí Tinubu yóò ṣe lórí ọ̀rọ̀ náà gan-an. Adeleke ní ètò ìjọba àwarawa làwọn èèyàn wọ̀nyí ń bàjẹ́ nítorí ìbò Ọ̀ṣun yìí o, pé gbogbo ohun tí wọ́n ń ṣe yìí wọ́n ń ba dẹ̀mókírésì jẹ́ ni. Ọkùnrin gómìnà náà ní ohun tí ètò ìdìbò sọ ni pé kí kálukú ẹni tó bá fẹ́ du ipò jáde kó lọ sọ fáwọn aráàlú iṣẹ́ tó fẹ́ ṣe, ọ̀nà tí yóò sì gbà láti mú ìdẹ̀rùn bá wọn. Kì í ṣe ìpànìyàn tàbí ìkọ́nilọ́kànsókè tí àwọn èèyàn tí wọ́n wà níjọba àpapọ̀ ń ṣe yìí ló yẹ kí wọ́n máa ṣe. Bẹ́ẹ̀ kì í ṣe Tinubu ló wà nídìí ọ̀rọ̀ yìí o. Adeleke ní gbogbo ohun tí àwọn ará Ọ̀ṣun ń rí yìí iṣẹ́ ọwọ́ Gbóyèga Oyètọ́lá ni. Ó ní òun kan náà tí òun ń béèrè nìyẹn, pé òun kàn ń béèrè ni. Ìyẹn náà ni kí alága àjọ Efcc Ọlá Olúkóyèdé jáde kó wá sọ ohun tí àwọn ará Ọ̀ṣun ṣe fóun, kó sì sọ ìdí tán fi wá gbẹ́sẹ̀ lé àkáǹtì àwọn ní báǹkì láì jẹ́ pé àwọn dé ilé ẹjọ́, kó sì kó ẹ̀rí ohun tí àwọn ṣe náà jáde láti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé òdodo làwọn ń sọ nípa àwọn. Ó dájú pé kì í ṣe Adémọ́lá Adélékè nìkan ló ń béèrè báyìí. Ohun tó wà lọ́kàn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fẹ́ mọ̀ ni. Wọ́n fẹ́ kí olórí àwọn Efcc jáde wá lóòótọ́, kó sì sọ ìdí tí wọ́n fi lọ gbẹ́sẹ̀ lé àkáǹtì àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ọjọ́ ìdìbò kò pé ọ̀sẹ̀ méjì mọ́ rárá. Ṣé àwọn èèyàn gómìnà náà jí owó kó pamọ́ síbẹ̀ ni? Àbí wọ́n ti rí i pé owó àwọn afẹ̀míṣòfò, àwọn tẹ́rọ́rìsì ni wọ́n ń san sínú àkáǹtì ọ̀hún ni? Torí bí kò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ́. Ó ṣàgbọ́dọ̀ ní ohun táwọn Efcc rí kí wọ́n tó gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ohun tí gbogbo aráàlú ń retí nìyẹn o, pé ọ̀gá wọn pátápátá yóò sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ohun tí àwọn èèyàn tó mọ̀ nípa òṣèlú ń sọ ni pé gbogbo ìwà tí wọ́n ń hù yìí, tí wọ́n ń kékeré náà mọ́ Oyètọ́lá fi hàn pé Oyètọ́lá fúnra ẹ̀ kò mọ̀ nípa òṣèlú tààrà o, nítorí tó bá mọ̀ nípa òṣèlú ni kò ní jẹ́ kí wọ́n máa ṣe gbogbo eléyìí kí wọ́n sì máa dárúkọ òun sí i. Gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ń gbé ló ń padà já sí akùdé, nítorí kì í ṣe àsìkò tó yẹ kí wọ́n máa gbé àwọn ìgbésẹ̀ náà rèé. Gbogbo ohun tí wọ́n ń ṣe lásìkò tí Gòtán ń ṣe olórí ọlọ́pàá àti èyí tí wọ́n ń ṣe láti ọ̀dọ̀ àwọn Efcc yìí, gbogbo ẹ̀ ló ń darí àwọn aráàlú sọ́dọ̀ Adeleke, torí wọn yóò máa wo Adeleke, wọn yóò sì máa rí bí ẹni tí wọ́n ń fi ìyà jẹ ni. Ó sì ṣeé ṣe kó jẹ́ ohun tí wọn yóò fi dìbò fún gan nìyẹn, kódà kí wọ́n má fẹ́ dìbò fún tẹ́lẹ̀tẹ́lẹ̀. Pé bí kinní kan bá sì ṣẹlẹ̀ sí APC lásìkò ìbò lọ́sùn, àjẹ́ pé ọ̀fọ́n fúnra ẹ̀ ló ba òkú ìyá ẹ̀ jẹ́ o. Ṣé òun nìyá ẹ̀ kú tó ní òun gbọ́ pé àwọn ọmọ ológbò dá eré fújì sílẹ̀ pé kí wọ́n á ṣeré fóun níbi òkú ìyá òun? Kò sí ẹni méjì tí wọn yóò mú sí wàhálà yòówù tó bá bá APC lọ́sùn ju Adégbóyèga Oyètọ́lá fúnra ẹ̀ lọ. Ọláyíwọlá alága ló ń ṣe àyẹ̀wò sí ọ̀rọ̀ àwọn Efcc tó lọ gbẹ́sẹ̀ lé àkáǹtì àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.